رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمين. اللهم علمنا ما ينفعنا آمين. وانفعنا بما علمتنا آمين. وزدنا علما يا عليم يا خبير. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا. آمين. إنك أنت العليم الحكيم. آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين. فاطر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون. آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك. آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أسيبر فون الله عز وجل. الحمد لله. أتوسيبر فون الله عز وجل. الحمد لله. أتوسيبر فون الله سبحانه وتعالى. الحمد لله. Ọlọ́run kí ó gba ọpẹ́ tá a dúnà. Àmín. Ó lè gba ẹ̀yìn wa. Àmín. Kò sí wá lẹ́yìn tí ó máa manúrò kálíbà máa ọpẹ́ dúró. Ọlọ́run sì wá bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run má sì wá ní aláìmoore sí Allahu azza wa jalla. Àmín. Ọlọ́run má sì wá lẹ́yìn tí ò ní mọ̀túnmá dáadáa láìmọ̀ nọ́mbà ètò olúwa ṣe fún Ọlọ́run má sì wá bẹ́ẹ̀. Àmín. Tọ́pọ̀ wá sí wá lẹ́yìn tí ó dúpẹ́ náà túbọ̀ wá máa fún wa lẹ́sẹ̀ tí bá ń dúpẹ́ òun náà ní gbogbo orí tá a dúpẹ́ fún yẹn kò ní bàjẹ́. Bákan náà a tún máa retí àlékún Ọlọ́run kó ṣàlékún orí ẹni kọ̀ọ̀kan wa. Àmín. Ya Dhal Jalali wal Ikram. Àmín. Eléyìí náà tún ní ìpàdé ọ̀tún. Eléyìí ni ìpàdé ọ̀tún. Àwa kọ́ la sọ́dọ̀ tún, Ọlọ́run ló sọ di ọ̀tún. Ọlọ́run ló sọ́dọ̀ tún fún wa. Bí ó bá sọ́dọ̀ tún fún wa tó sọ́dọ̀ ọ̀hún fún wa kí la ṣe. Tó bá sọ di ọ̀hún fún wa kí la ṣe. Àbọ̀ sọ́dọ̀ ọ̀run fún wa kí la dà. Àbó sọ́dọ̀ ọ̀run kí la dà. Ọlọ́run bá wa sọ di ọ̀tún. Ọlọ́run bá wa sọ́dọ̀ tún. Alhamdulillah. Ọ̀tún tọdún yìí tọ́lọ́run wá ṣe fún wa yìí. A fẹ́ kí a bẹ atún láti bẹ Ọlọ́run ọba tó jẹ́ ká máa lò. Ká tún lè bá rí ọ̀tún míì sí. Ká lè rọ́tún mí ṣe. Ọlọ́run ọba ń gbé ọ̀tún tọdún yìí. Ọlọ́run má jẹ́ kó di òsì mọ́ wa lọ́wọ́. Àmín. Ọ̀tún kó tó máa di ọ̀tún mọ́ wa lọ́wọ́. Àmín. Ya Dhal Jalali wal Ikram. Àmín. Gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa pé ẹ̀mí ènìyàn ọwọ́ ọ̀dà lọ́wọ́. Ọwọ́ Allah. Ọwọ́ Ọlọ́run ọba lọ́wọ́. Òun náà ni ọ̀sẹ̀ ní wa Òun ló sẹ́mi wá kú. títí tá a tún fi lé Ramadan ti ọdún ìta wà nínú ẹ̀yìn. Alhamdulillah. Ọwá ṣẹ́kù lórí pé a wà ní àgbáfìfò. Àwa lágbà fìfò. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ayọ́lẹ̀ nínú àmọ́nú. Kí ni ó wù? Náà òfurufú bá dá sí. Òfurufú gbádá sí ní. Kò sí bẹ́ẹ̀, kò sí inú àwọn tí ó ń pè. Ìkọ̀sẹ́ wa kù lásán ìpè kàkà máa ṣẹ́kù ní pọ́tì láìsí ẹ́ńjìnì bẹ́ẹ̀. Kò sẹ́wà kù ní bọ́dì láìsí ẹ́ńjìnì ń bẹ́ẹ̀. Ẹ́ńjìnì wa náà ni ìmánì wa. Ẹ́ńjìnì wa ni ìmánì wa. Ẹ́ńjìnì wa náà ni tàwhídù wa. Tàwhídù wa ni òun lẹ́ńjìnì wa. Kódà súnnà Nábì ni ẹ́ńjìnì wa bákan náà. Súnnà Nábì lẹ́ńjìnì wa bákan náà. Bí ọba ti ní ìta owó mẹ́tẹ̀ẹ̀ta tí ọba ti ní lọ́dọ̀ àgbáfìfò lásán. Àgbáfìfò ni. Inhum kal-an'am bal hum adall. Gbogbo àwọn tẹ́ wọ́n wò yẹn tí wọ́n bá ti ṣe ń dá owó yẹn ẹranko sàn jù wọn lọ. Ẹranko sàn jù wọn lọ. Tá bá pé ẹranko ni wọ́n àtúnpọ̀lé. Àtúnpọ̀lé ni. Màálù, ó kọ́ rẹ̀ sí jẹ́ Ràsàkí, àbí? Àlẹ́ àgbọ̀ Ràsàkí. Màálù, tá bá tún pè màálù, a respect. A respect rẹ̀ ni. Màálù sàn jù lọ. Bọ́lá wọn bá ti gbé kalẹ̀ ni. Àwa ṣẹ́kù pẹ̀lú iman àti tawhid àti sunna Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Eléyẹn pàtì kan nìyẹn, ọwá pàtì kejì
òun náà ni àlàáfíà wal amn ونعم تترى sọ̀rọ̀ kí lára وبالعافية والأمن ونعم تترى ẹni tí ọba lè sọ̀rọ̀ kí ọmọ kàkí fún ókè ọwọ́ sí wá sí ẹni tí ó sì microphone lọ́mọ jẹ́ alọ́tọ́ tún ké tó èèyàn ní ké ìlẹ́gbẹ̀ẹ́ wọ́n náà ké sọ̀rọ̀ bí àpá وبالعافية والأمن ونعم تترى wọ́n ni wà bil àáfíà a wà pẹ̀lú ìmáni tàwhídì àti súnnà ṣùgbọ́n èyàn máa wà pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta náà ṣùgbọ́n jẹ́gẹ́jẹ́gẹ́ ní bọ́dì rẹ̀ ó Jẹ́gẹ́jẹ́gẹ́ ni ó rí. ọlọ́run wà fi àìsàn dè wá mọ́lẹ̀ Ọlọ́run fa ìsọ̀dì wá mọ́lẹ̀. èyàn wá rí lálàáfíà náà tí ó ní ìmáni tí ó ní gbogbo tá a wí ní ṣùgbọ́n kọ̀ọ̀bà ò lè bẹ nínú ìlú ẹ̀ Ọba olè lẹ́nu ìlú rẹ̀. Ìfọ̀kànbalẹ̀. òwe rẹ̀ sí jókòó tẹ́ ń wo tẹ́ sí tẹ́ dàbí ẹni ọlọ́run tẹ́yìn tẹ́ bá gbọ́ ìgbà tó tún pa òwò lábàbẹ̀rẹ̀ Kàdúró mú tí kùrá. ó sì jókòó tí wọ́n ti tẹ̀sí lọ ẹ̀kọ́ kan máa wọ̀ pé ara àpẹẹrẹ àpẹẹrẹ jẹ́ mo fẹ́ lọ ohun tí ń ṣe yíwá ní ọ̀hún sálọ Ó sá lólè rẹ̀ ní ọ̀pọ̀ lábàbẹ̀rẹ̀ tó ní pa òwò tó tún gbọ́ pa òwò mọ́sáṣí ti kí ni Yóò túká. tó bá débi tí ilẹ̀ ti gbóná ọmọ pé ẹ̀sìn ilé lọ pẹ̀lú ilẹ̀ tó gbóná ẹ̀sìn olè lọ pẹ̀lú ilẹ̀ tó ń gbóná. àdúgbò tí ń dàrú ẹ̀sìn ilé sí sìn bẹ́ẹ̀ Ẹ̀sìn olè sẹ́sìn bẹ́ẹ̀. ìlú tí ó farabalẹ̀ ẹ̀ ní gbádùn ẹ̀sìn ẹ kàn máa yọ sí bó ṣe ń kí ọlọ́mọ òfẹ́fẹ́ bá dé Mẹ̀dúgùrí nígbà tí ń gbóná fẹ́lifẹ́li bí ìmọ̀mù bá láyà yọ lọ́mọ láàsì Tó bá láyà ní. jẹ́mọ́ àtọ́bá sì láyà náà wà mọ́ láàsì nígbà tí ń ka kíú báyìí ni wọ́n máa fọgbọ́n wò pé sì ṣe pé Kìíní tí ń bọ̀. ọkàn rìn sí mẹ́ta lásán kọ́ káwọn àdájọ́ ọlọ́run bí máa bẹ̀ lọ́n torí bí ẹ̀sìn ò lè lọ Ẹ̀sìn olè lọ. ọ̀rọ̀ ní fẹ́lẹ́ àbòdú rọ́bà ọwá ti sin kankan fún ọkùnrin pa wá láti nǹkan pé fẹ́lẹ́ àbòdú rọ́bà kí ló ṣe fún ọkùnrin pa wá láti ẹ̀yẹnsẹ́ méjèèjì ẹ kò lè tí ó bá ti sí fẹ́lẹ́ àbòdú yọ́ máa di nǹkan mímọ́ lọ́dí díẹ̀ gbogbo tí yín wà ní tó torí di eléyìí a tún dúpẹ́ bọ́lá ń fún wa ní fọkànbalẹ̀ ń lò wá Alhamdulillah. bákan náà lẹ́yìn ìfọkànbalẹ̀ ونعم تترى ó tún wá sí àwọn oríṣiríṣi ìdẹ̀ra táà lè kà a lè máa kà ṣùgbọ́n a lè mọ nọ́mbẹ̀ Àlè mọ̀ nǹkan rẹ̀. àwa ní oṣù a máa kà ṣùgbọ́n a lè mọye Àlè mọ̀yé rẹ̀. ara sọ pé tó bá ná ọwá sí fún wa bẹ́ẹ̀ láàrín sọfíà wọn ìtọ́ اللهم لك الحمد كله ولك الشكر كله àmín فأكرمنا بما وعدت به الشاكرين من قضاء النعمة وزيادتها يا ذا الجلال والإكرام آمين. اللهم إنا نسألك لهذه البلاد ọlọ́run àtúnpè ọ́ À ń pè ọ́ Ọlọ́run fún lùwà ẹ̀ fún ló wà yìí. ẹlòmí ọmọ òfin àbólóṣèlú ni wọ́n Àbólóṣèlú ni wọ́n ni yóò máa wò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olóṣèlú tẹ̀sìn lè ní Olóṣèlú tẹ̀sìn òun lọ máa fà wá. gbogbo àwọn arẹ́bí ọlọ́run olóṣèlú ẹ̀sìn ni wọ́n Olóṣèlú ẹ̀sìn ni wọ́n. bóò ni ẹni tó bá ti jẹ́ àfáà bí ti ń tẹ̀sìn ṣe fáwọn èèyàn Bí ṣe ń tẹ̀sìn ṣe fáwọn èèyàn. bẹ́ẹ̀ náà ni wọ́n máa túlù ṣe fún wọn Bẹ́ẹ̀ ni yóò máa túlù ṣe fún wọn. Láyé tó yẹ kó wà. tí ìlú ọba fọkàn balẹ̀ ọ̀yẹ́ kí òun ọmọ dùn kọ́ wá máa bẹ́lọ̀ dáadáa láfààrí àwọn bẹ́lọ̀ fún lówó dáwà ti ṣe Nàìjíríà أمنها ورخاءها ọlọ́run kọ́ bá wa sàárẹ̀ kọ́ bá wa fún wa lọ́kàn balẹ̀ sí jù báyìí lọ Àmín. jíjẹ rọrùn mímu rọrùn kọ́ bá wa tún fi kún jùbọ́ sí wáyé lọ Àmín. واجعلها بلدا مطمئنا رخاء رغدا àmín ọlọ́run yóò rí bẹ́ẹ̀ o. Àmín. اللهم أصلح أحوالنا فيها ọlọ́run tó tún gbogbo àfíà sí gbogbo àwọn dáwà ní ìlú náà ṣe fúnra wa Àmín. tó tún tèmi sí tó tún ti wọ́n náà sí Àmín. ní tí ń bá yí ọ̀tọ̀ ní tí lù ń bá yí Ọ̀tọ̀ ni tìlú ń bá yí. ọ̀tọ̀ ní tí wọ́n gangan bá yí kó sí jókòó ní tí wọ́n bá yí yàtọ̀ sí tí ọlọ́pàá mi ń bá yí Oníkálukú àbí tiẹ̀ láà. kálukú yí tí ẹ kiri ní ẹlòmí tí ẹ ọ̀dà báyìí lọ ẹlòmí báyìí lọ bí tí ẹ kọjú sí ẹlòmí kan yìí sí
tó gbogbo kọndíṣàn kálukú àti kálukú wá ń báyìí àti wọ́n tó ń gbọ́ nínú ilé àti wọ́n tó ń gbọ́nu lé ẹgbẹ́ tó ń wà níta ayé níta ayé tuntun ayé bá wọn Facebook àbí ọgbà tọ́ àwọn ń bẹ lọ́wọ́n kó tó gbogbo kọndíṣàn wá sí wa. Àmín. Àwọn tí ó kó àṣẹ wa lé lọ́wọ́ ọlọ́mbà wa tọ́ wọn sọ́nà. Àmín. Ọ̀nà tọ́wọ́ wà tọ́ wọn sí kìí sọ́nà tí wọ́n fi máa yàn wá jẹ. Orí ọgbọ́dọ̀ láàdúrà náà. O gbọ́dọ̀ máa làdúrà. Ọlọ́run jẹ́ ọmọ náà tí ó gbà kówó jẹ. Ọba ti là yọ́ máa mọ̀ náà tó máa kówó jẹ náà. Ọlọ́run bá wa tọ́ wọn sọ́nà sí bí àǹfààní ìlú wa wà. Àmín. Ó lọ́ wá tọ́ wọn sọ́nà sí bí àǹfààní àwọn aráàlú náà wà. Àmín. Tí kọ̀ǹtrátọ̀ bá fẹ́ ṣe títì tí a bá lọ bá wọn, èyí tí ó kówó jẹ Ọlọ́run jẹ́ wọ́n gbéṣẹ́ fún. Àmín. Èyí tí ó ṣe dáa ní kọ́lọ̀ jẹ́ wọ́n gbé fún. Àmín. Ọlọ́jọ́ orí bẹ̀ fún ọ. Àmín. Náà, nájọ wọn lè bèèrè àdínà. A ń ṣàdúrà fún olúwo wa lẹ́yìn tí jọ àwọn àrẹ́bí Ọlọ́run àtàwọn òkìṣẹ́ ńlá ńlá tí wọ́n ti lọ ní wọn. Ibrahim al-Khalil. Alayhi salatu wassalam. Ànábì tó jẹ gbẹ́ ẹ̀ lọ. Ànábì tó jẹgbẹ́ rẹ̀ lọ. Òjíṣẹ́ tó fakọyọ. Òjíṣẹ́ tó fakọyọ. Alayhi salatu wassalam. Alayhi salatu wassalam. Bí mo ti ẹ̀ṣẹ́ kí náà ó yẹ kó sàṣàlátù fún. Alayhi salatu wassalam. Mo ń pé ẹni tó jẹ gbẹ́ ẹ̀ lọ. Àwọn ọmọ pé mọ̀ ń rán ilé tí nìyẹn pé àmọ́bẹ̀nu kalẹ̀. Alayhi salatu wassalam. Alayhi salatu wassalam. Àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún wa. Àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún wa. Suratul Baqara àyá 126 àti ìdìbí ẹ̀kọ́ gan òkú máa sáà wọlé lọ. A sáà palẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, a palẹ̀ mọ́. A sì lẹ́kùn àdó wọlé. Bẹ́ẹ̀ni. Alábíwá Ibrahim alayhi salatu wassalam. Nítorí wípé ààyè méjì ni wọ́n lò láyé. Ààyè méjì ni wọ́n lò láyé. Wọ́n lò kan tó jẹ́ ti Mákà. Wọ́n lò kan ti Mákà. Wọ́n sì lò kan tí ń jẹ́ ti Ṣáàmù. Wọ́n sì lò kan tí ń jẹ́ ti Ṣáàmù. Wọ́n á sì tí wọn ò ṣe dáadáa síbẹ̀. Kò séyìí tí wọ́n ṣe dáadáa síbẹ̀. Àti alábíọ́lẹ̀ rẹ̀ pé ń bó ni wọ́n parí ẹ̀ sí tányányá. Níbo lá parí rẹ̀ sí yányá? Kí sì nìdí tí a fi parí ẹ̀ síbẹ̀ tányányá? Kí sì ní ìdí tó fi parí ẹ̀ síbẹ̀ yányá? Ilé kí nìdí fi ilẹ̀ ìbí ọ̀sọ̀ ibi tí a parí ẹ̀ sí fún ọ̀ṣùgbọ́n kí nìdí ẹ̀ fi lẹ̀yẹ́ lẹ̀ lẹ́yìn. Ibi tí a parí ẹ̀ sí yányá ìyá máa ṣàdúrà àtùmọ̀ àmàmà ìta ń sí jù. Èyí tá à ń ṣe jù àmàmà. Àbìmọ́lẹ̀ àbí Bẹ́ẹ̀ni. àdúrà tó ń ṣe lójú máa pọ̀. Púpọ̀. Bẹ́ẹ̀ ìwò ló ń ṣe ọgbọ́dọ̀ wà. Ó gbọ́dọ̀ wà, kò gbọ́dọ̀ má sí. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yìn àfáwà lè jókòó náà. Bẹ́ẹ̀ni. Ẹlòmí bẹ́ẹ̀ nù ní tí ò tí níyàwó. Bẹ́ẹ̀ni, wọ́n pọ̀. Ìyàwó ni yọ́ máa ṣàdúrà rẹ̀. Ẹlòmí sì wà ẹ pé ó ti níyàwó ṣùgbọ́n kíní yóò ti sì lápò dáadáa. Àrísìkì yọ́ máa wà. Ẹlòmí àìsàn ti ẹ̀ yọ́ máa tọrọ. Wọ́n parí àdúrà yẹn sí jù lọ. Mọ́kà ni wọ́n parí àdúrà sí jù. Wọ́n ṣe o. Wọ́n ṣe é. Sọ́tọ̀ bá fara àwọn 26 olówó sọ pé وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. wọ́n dé mọ́ bẹ́ẹ̀. Wọ́n dé mọ́ bẹ́ẹ̀. Kó tó bá sọ pé kọ́lá. Àwọn náà wá ń tọrọ fáwọn náà. Àwa náà tọrọ fáwa náà. Ibrahim sọ pé ja'al hadha baladan amina. اجعل هذا بلدا آمنا. Iṣẹ́ àtàrà bí Ibrahim ṣe ń jọ náà. Ìtọ́ka sí tí wọ́n ṣe ń jẹ́ náà. Àwọn náà lè lò ó. Àwa náà lè lò ó. Bí tí Mọ́kà ti gbà, ọkọ̀ sípè fún Mọ́kà kò lè jà. Ó ṣépè fún Mọ́kà kò lè jà. Abẹ́rẹ́ náà lọ́pẹ́ àwọn sípè fún Mọ́kà rẹ̀ rọ̀. Wọ́n tara rẹ̀ jẹ ni. Ọkùnrin bá sọ mọ́ ọ̀pẹ. Lọ́pẹ́ sọ mọ́ ni. Ìpínlẹ̀ ìwọ́n náà mọ́ padà. Arábìnrin ti parí ilé ìwé ti ẹ̀yà. Salatu wassalam. Àwọn náà wá lè lo ìṣàrà wọn. A lè lo ìtọ́ka sí òun. Àwọn ọmọ sọ pé Rabbi ij'al hadha baladan amina. رب اجعل هذا بلدا آمنا. Wọ́n lọ́wọ́ ọba Nàìjíríà yìí o. Ìwọ láwọn bá Nàìjíríà yìí o.
tá a wà ń bẹ̀ yìí o. Stéètì tá a wà ń bẹ̀ yìí o. Ìlú tá a wà yìí o. Ìlú tá a wà yìí o. Community tá a wà yìí. Community tá a wà yìí. Ìwọ náà bàbá mi ṣe. رب اجعل هذا بلدا آمنا. رب اجعل هذا بلدا آمنا. Àwọn ẹni tàbí dádúlẹ̀ ní àyà ẹ̀. Ṣiṣẹ́ tí ń bẹ lẹ́yìn ẹ̀. Àìṣẹ́ kan bẹ lẹ́yìn ẹ̀. Iṣẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀. Tọ́ ọba ti fi sí ẹ̀yìn dádúlẹ̀ ìlú yẹn ó dáa. Ìlú yẹn ó dáa. Àwọn adákẹ́ bí á ní iná ó ní wọ́n náà wọ́n bá jẹ́ kí àwọn náà tọ́ Nàìjíríà àti gbogbo tá a wí nìkan náà tó fi fọ̀kàn balẹ̀ sí bẹ́ẹ̀. Àmín. Bọ́kàn bá balẹ̀ tán àwọn olóhùn kí lájẹ. A máa ronú kí lájẹ. Tọ́ oníwọ̀n náà wọ́n bá gbogbo tí èèyàn máa jẹ láyé. Àlùmọ́ ayé mo fún mọ́kàtà níbẹ̀ yẹn. Dákẹ́ ń bẹ̀. Wọ́n lọ bòmí náà. Àwọn máa ń sọ pé ayé ayé àti ti sọ́tò Ibrahim èwo ló ṣáájú ara wọn. Èwo ló ṣáájú ara wọn. Nígbà wo làdúrà méjèèjì wáyé? Nígbà wo làdúrà méjèèjì wáyé? Àyà sọ́tò Ibrahim àyà 35 sí Kùránì ẹ̀. Sọ́tò Ibrahim àyà 35. Sọ́tò Ibrahim àyà 35. Ọlọ́run sọ pé wọ́n kọ́ ọ̀dà ní bàbá. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا. Sọ́tọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ sọ́tọ̀ ọ̀rọ̀ wọ́n sọ́tọ̀ àdàwó níbẹ̀. واجنبني وبني أن نعبد الأصنام. Ó ní àmúnù ni wọ́n tọrọ ń bí ní àkókò yìí. Lákòókò yìí, àwọn Ọwọ́ ọmọ pè ní tọrọ. Adálùbàládà. Ó fún ní ìtàbí wá mà pé ìlú tó ti dáa ni. Ìlú tó ti dáa ni. Ìlú alákọ̀ọ́kọ́ ìlú tí ò tí ìlú tútù ló wọ ẹ̀ jẹ́. Ìlú tí ò tí ìlú tútù ló wọ ẹ̀ jẹ́. رب اجعل هذا بلدا آمنا. Nígbà tó wá dé pé ìlú ti di pé ó ti ló kọ bí Nàìjíríà náà sì ló kọ yìí. Àbí? Bẹ́ẹ̀ni. Ọwọ́ kò fọkàn balẹ̀ gbogbo tá a ní kó ṣe pọ̀ tó. Ó pọ̀. Ṣùgbọ́n kíní ti bí ní òsì. Kíni ti bí ni ò sí ń bẹ́ẹ̀. Àwọn ẹni wọ́n lẹ́bẹ̀ẹ́ ní pé àdébìrán tó rọ́pì jẹ́ àdéhàdà ìbàdádà àmìnà. رب اجعل هذا البلد آمنا. Ọlọ́run fowó sí Nàìjíríà. Ó láwọn fowó sí Nàìjíríà. Nǹkan lò sí pé Ọlọ́run àwọn àbẹ̀ ọ̀ nǹkan àmìnà láàní. Àmìnà òun là ní. Àbí Ṣákìrà ń bọ́. Àlámìnà Nàìjíríà. Àmìnà àní. Ọlọ́run kò fún àlámìnà ọ̀. Àmín. Ìyá ọba àdàmì. Àmín. Ọwọ́ arí ọba àwọn ànábì Ọlọ́run. Ọba wa ànábì Ọlọ́run. فوق نبينا محمد صلى الله عليه وسلم على أبيه الخليل في ذلك. Náà, ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Ní ó gbé Abraham ló ṣe yẹn. Abraham ṣe tiẹ̀. Gbogbo àwọn ànábì Ọlọ́run náà wọ́n ṣàdúrà fún mi. Gbogbo àwọn ànábì Ọlọ́run náà ni wọ́n ṣàdúrà fún ìlú wọn. Èyí tó wá jẹ́ olórí gbogbo wọn náà ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Nígbà tí ànábì Ibrahim mo ṣe àdúrà Mákà fún. Àdúrà Mákà táwọn bí Ibrahim ṣe. Màdínà ń gbóná ni. Mọ̀dínà ń gbóná ńgbà náà ni. Màdínà ń gbóná. Ó ń gbóná. Gbogbo àjàkálẹ̀ àwọn àrùn tí ò da àwọn lègbélègbé àìsàn. Lègbélègbé àìsàn. Ọ̀bẹ Màdínà kárí kése. Ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ní kése. Àwọn ìwà lọ síbẹ̀ sallallahu alayhi wa sallam. Ìlú tá a bá ti fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run, a gbọ́dọ̀ balẹ̀ ń bẹ̀. Ìlú tá a ti fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run, ará gbọ́dọ̀ balẹ̀ ń bẹ̀. Ajé àmọ́ ọ̀gbọ́dọ̀ wọn aráàlú ọ̀hún. Ajé àmọ́ ọ̀gbọ́dọ̀ wọn aráàlú ọ̀hún. Ọlọ́wọ́ ní Sahih Muslim. Sahih Muslim. Wọ́n hadith Sa'd bin Abi Waqqas. Radiyallahu ta'ala anhu. قال رسول الله صلى الله عليه وسلم ائتوني بوضوء. Wọ́n ní Sa'd bin Abi Waqqas radiyallahu anhu tí ó máa ń pè ń jọ kan yí pé ẹgbẹ́ mi àlùwàlá wá. Ẹgbẹ́ mi àlùwàlá wá. Kí n gbọ́ tó ń pè. ائتوني بوضوء. Wọ́n ní ẹgbẹ́ mi àlùwàlá wá. Ẹgbẹ́ mi àlùwàlá wá. فتوضأ ثم Bẹ́ẹ̀ bá قال ní ẹgbẹ́ mi àlùwàlá wá, kankan fẹ́ ṣẹlẹ̀. Nǹkan fẹ́ ṣẹlẹ̀. Ẹgbẹ́ mi àlùwàlá wá, wọ́n sì gbé wá fún wọn sallallahu alaihi wasallam. Wọ́n lọ sàlùwàlá.
ثم قام فاستقبل القبلة. Tó bá kọjú sí kíbla, mo ní àwọn àjọ náà, Mádínà. Mádínà ni wọ́n wà ń jẹ́ náà. Kọjú sí kíbla, wọ́n bá sọ pé فكبر ثم wọ́n قال bá ṣe kápára, wọ́n ní àwọn ènìyàn fàkápára, ayé fàṣọ́lá, ó kírun. Ó kírun. Láti ní kò kírun, fàkápára àwọn Zahiriyya, wọ́n ní Allahu Akbar, àti Allahu Akbar òfin gbè, àti Allahu Akbar níwọ̀n al-muhim bó ṣe nínú. Allahu Akbar. Nígbà náà bí ṣe Allahu Akbar, ní kò ṣe Allahu Akbar tó bá tẹ́wọ́n sọ́nà lọ́bá sọ pé Allahumma اللهم Olúwa ní mo pẹ̀lú pẹ̀lú kọ́tọ́ ń jẹ́ إن إبراهيم كان عبدك وخليلك. Ibrahim tó jẹ́ bàbá ńlá ni Bàbá ńlá ni. tọkàtọkà. Ẹgẹ́ bó sọ fún mi pé ẹrú sì ni ààyò rẹ̀ sì ní. دعا لأهل مكة بالبركة. Ó ti ṣàdúrà fárá Mákà pé kọ́rọ̀ ọba kó ṣe gbèsè ayé Mákà lẹ́rùn fáwọn ará Mákà ó sì ti gbà á. وأنا محمد عبدك ورسولك. Èmi yìí náà tí mo dúró yìí, mò ń lo ààyè yìí náà bí Ibrahim ti ṣe. Èmi náà òṣìṣẹ́ Ọlọ́run ni mí, ẹrúsìn rẹ̀ ni mo ṣe àdéhùn أدعوك ká. لأهل المدينة أن تبارك لهم في مدهم وصاعهم. Ọwọ́ wa ń ṣàdúrà pé wọ́n tán mú pé ọ́ fara Mádínà. Fara Mádínà. Ọlọ́run bá mi jẹ́ kí jíjẹ mímu tó ṣe gẹ́ni. Kó rọ̀ sí lọ́rùn. أن تبارك لهم في مدهم وصاعهم. Àti múlù àti sọ́rin tí ẹ̀ bá ń ṣàdúrà nígbà lè ọkà sí lérè fi tọ́rọ pátádà bá ká ọlá ọ̀fọ̀ wẹ́wẹ́. Ó fọ wẹ́wẹ́. Ọ̀fọ̀ wẹ́wẹ́ ní ọlọ́run fún ọdún ọlọ́fún ẹ̀rọ náírà tó ti yá. Àròwó náà ni. Ọ̀fọ̀ wẹ́wẹ́. Àròwó náà ni. Obìnrin ọlọ́run tó dọ́là sí mọ́ fẹ́ báyìí. Dọ́là. Dọ́là mọ̀ fún ẹ. Ọ̀la Ó là mọ́lẹ̀. في مدهم وصاعهم. Bí ẹ bá ṣe ń wọ̀n lókè tẹ́ wọ́n ìṣẹ́lẹ̀ gbogbo òṣùwọ̀n tí ẹ ní méjì náà lọ́kọ́ wọn dáadáa. Méjèèjì tẹ́ wá tí wọ́n bá ìkó sì máa lọ ní. Káàbàrí kan máa wọ̀ tí wọ́n bá ra kílò kan. Tó bá ra kílò kan. Wọ́n máa jẹ́ ní jẹ kílò mẹ́wàá lé wọn. Kọ́ máa jẹ́ níjọ ìjẹ kílò mẹ́wàá lé wọn. Tí wọ́n ti ra bẹ́ẹ̀ ní tiẹ̀. Ọ̀ tí ra bẹ́ẹ̀. Ogun tó ra dédé tó ra náà lọ jẹ. Ọ̀ tí ìmọ̀ tí a fi lá àlùbáríkà. Àlùbáríkà ò tí yé ọ. Tó oṣù rẹ̀ lọ ní dédé owó oṣù rẹ̀ lọ ní bí sìn. Ọmọ ń téèyàn máa wí fọ́lọ́run èyí sí nákàlẹ̀. Nọ́gà ní kọ́. Owó oṣù rẹ̀ máa nà Máa nà máa ná àlùbáríkà ni. Àlùbáríkà ni kò máa ná. Ẹ tí ń náwó oṣù yóò máa tán náà ní kóṣù tó parí. Ẹni tí ń náwó oṣù yóò máa tọ́kọ̀sù tó parí. Ẹ tí ń jẹ ń tọ́ra gangan fún ara rẹ̀ kò ní tó ọ jẹ. Kò ní tó ọ jẹ. Nǹkan ti lọ lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run. Ó ti lọ. Alábẹ̀rẹ̀ Ọlọ́run fa àlùbáríkà tí a bá ti ń ra kílò kan. Tó bá ti ra kílò Wọ́n kan. máa di kílò púpọ̀ lé. Ó máa di kílò púpọ̀ lé. تبارك لهم في مدهم وصاعهم. Alábẹ̀rẹ̀ wọn dákẹ́ wọn ní Islam. Máa bá كما باركت لأهل مكة ó ní bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ ni. irú àlùbáríkà tó fi sí àdúrà Ibrahim tó ṣeun. Mo ń bẹ náà rẹ̀ fún Mádínà. ọwá tí ìtàn. Kò tí tán. Ṣé irú nù? Yábá ní irú àbí irú kan náà. Irú kan náà. Bíi tiẹ̀ náà. Ṣùgbọ́n àánú kì í tó ṣe bẹ́ẹ̀. Wọ́n lọ mú tádùn àbáká ọlá ọ̀la. Ó là mọ́lẹ̀ ó fọ́ sí wẹ́wẹ́. Wọ́n á tún sọ nípa rí pé مع البركة بركتين. máa lè bá wákàtí. بركتين. بركتين. Àlùbáríkà kan gan àlè jẹ́ tán. Àlùbáríkà kan gan àlejẹ́ tán. Ọwọ́ ní báràkà tán ní tó tún wà pẹ̀lú báràkà. Allahu Akbar. Báràkà ẹ̀yọ̀kàn yẹn pé tí ará Mádínà bá jẹun, Tí ará Mádínà bá jẹun, tí bí ó bá pa lẹ́yìn wákàtí méjì. tí ebi ó bá parí wákàtí méjì, Tára Mákà bá jẹ oúnjẹ yẹn, tára Mákà bá jẹ oúnjẹ un, wákàtí kan tó lé ní ìlú fi máa pàtì. wákàtí kan péré ló ti máa pa. بركتين. Gbogbo ẹni tó pẹ̀lú Mádínà náà ti máa pé kọjọ Mákà. Òjò Mákà pàápàá. Níbi ajé àmú yẹn, kọjọ Mákà. Òjò. Lọ jẹun ní Mákà ìwọ́n náà mọ̀ pé pápá ní ó sáré lọ. Pàápàá ni. Ìyẹn tó wọn bá ti gbé Mádínà. Tó o bá ti gbé Mádínà Wọ́n tó ní. wá láti Nàìjíríà tó bá jẹun ní Mákà, èyí lè má pa ọ́ o. Ebi máa pa ọ́. Ìyá Mákà ọlọ́ba àforíjì wá. Àmín. Nígbà tí wọ́n lọ Mákà, ìròyìn tí wọ́n mú wá fún wa nígbà tí wọ́n dé ọ̀rẹ́ màmá wa ni wọ́n àwọn tí wọ́n bá kó dáa. Àmín.
wọ́n ní ìdí mo tó yà lẹ́nu jù. Ó yà mí lẹ́nu jù. Bí táwọn bá ti jẹun láàárọ̀ nílé báyìí. Táwọn bá ti jẹun láàárọ̀ nílé. Mo fẹ́ fọ́ ní àwọn tó witness ní ọ̀rọ̀ mọ́ sọ́fọ̀ ṣùgbọ́n tí ó rí mọ́ sọ́fọ̀ practical mo fẹ́ kà fún ọ. Bẹ́ẹ̀ni máa gbọ́ practical. Sáwọn òde Mákà ni wọn ò sì dé Mẹ̀dínà rí. Wọn ò dé bẹ́ẹ̀ rí. Nígbà wọn lẹ̀kùn tó kọ́kọ́ kó wọn lọ Mákà náà ni wọ́n kọ́kọ́ kó wọn sí. Wọ́n ní ọ̀gbọ́n tí mo tó yà lẹ́nu ní pé Káàbà yẹn ọmọ lágbára. Ó mà lágbára pọ̀. Ọlọ́run fàṣẹ bẹ̀rẹ̀ àṣẹ Ọlọ́run pọ̀ ń bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run pọ̀ ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mo bá ti jẹun àárọ̀ tán lé báyìí. Tí mo bá ti jẹun àárọ̀ tán lé báyìí. Ó di Ìkàábà làwọn máa ń Ìkàábà wọn lọ. Ìkàábà làwọn lọ. Ìkàábà wọn lọ. Nígbà tí ọmọ Kàábà Ìkàábà wọn lọ. Wọ́n ní àwọn ti wá dé bẹ́ẹ̀. Táwọn bá ti dé bẹ́ẹ̀. Àwọn ti kí lọ́rọ̀. Àwọn kì í lórí ń bẹ́ẹ̀. Àlásùrù wọn kì í bẹ́ẹ̀. Àti Mágíríbì. Mágíríbì wọn kì í bẹ́ẹ̀ àti ìṣá. Lẹ́yìn ìṣá ìlànà máa ń bọ̀ wáyé. Táwọn bá ti wà níwájú Káàbà àwọn kan yára báyìí Allahu Akbar. Ó ní ọ̀dà bẹ́ẹ̀ tí èèyàn bá ti ya lóde Káàbà oúnjẹ kan ń wá láti. Ọ̀dà bẹ́ẹ̀ tí èèyàn bá la lóde Káàbà oúnjẹ kan wá láti lo Káàbà ni. Tí ń wọlé sí ìyàn lẹ́nu. Tí ń wọlé sí ìyàn lẹ́nu. Kí àdíyì ti tó ti rẹ̀ náà. Àdúrà Ànábì Ibrahim lọ gbà. Àdúrà Ànábì Ibrahim ló gbà. Tí ó ní Indomie ẹyọ kan tí wọ́n bá jẹ ń bẹ̀. Indomie ẹyọ kan tó bá jẹ ń bí. Indomie páàkì kan tó bá jẹ. Tó bá lọ jẹ irú ẹ̀ lọ́hùn. Tó bá jẹ irú ẹ̀ lọ́hùn. Ó lè má ò ní lè jẹ tẹ̀yìn. Ò ní lè jẹ́ tán yín ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé ibi ọ̀hún ò ní tètè pa ọ́. Ebi ọ̀hún ò ní tètè pa ọ́. Torí pé àlùbáríkà àṣírí rẹ̀ ò ṣe é tú tán jàmá. Àṣírí rẹ̀ ò ṣe é tú tán. Ẹlòmí ọmọ awo lásán ni Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim. Lásán kọ́. Ètò tí wọ́n bá rí kí tí wọ́n lọ wá ha Muhammad kama àlùbáríkà àṣírí rẹ̀ ọkọjá tẹ́wọ́ yẹn. Ó kọjá ń tẹ́ ń wò. Ní rírà. Rírà. Ọba ní bàríkà bẹ́ẹ̀. Ó bá bàríkà bẹ́ẹ̀. Gbígbà. Gbígbà. Ní ṣíṣe. Ṣíṣe. Ní jíjẹ. Jíjẹ. Ní sísọ̀kalẹ̀ síkùn rẹ̀. Sísọ̀kalẹ̀ síkùn rẹ̀. Àgbẹ̀rẹ̀ àwọn ọlọ́pùn fún wa lágbàríkà. Àmín. Wọ́n náà mọ̀ pé àgbàríkà àti káwọn tọrọ ọlọ́pùn fún wa ní àgbàríkà. Àmín. Tọ́ ẹlẹ́gbọ̀n Muhammad alayhi salatu wa salam. Wọ́n ṣàdúrà yìí. Wọ́n ṣàdúrà yìí. Fún ìlú mẹ́ ìlú Madina. Madina. Tọ́ bá wá gbé Mákà. Tó bá gbé Mákà. Tọ́ wá sí ìsìlọ Madina. Tó ṣe sí lọ Madina. Ọmọ ìyàtọ̀ tó jìnà púpọ̀ láàrin àwọn àti Mákà. Ó mọ ìyàtọ̀ tó jìnà láàrin àwọn méjèèjì. Yálà lọ́dún àwọn tí ń gbé bẹ̀ǹkọ̀ kan ni. Àwọn tí wọ́n ń gbé bẹ̀ǹkọ̀ kan ni. Ará Madina máa ń rọ̀ ni. Ará Madina máa ń rọ̀ ni. Ará Mákà náà máa ń rọ̀ ni. Ará Mákà náà máa ń rọ̀ ni. Ṣùgbọ́n nítorí pé a ti gbádùn Madina. A ti gbádùn Madina. Lọ́jọ́ ká máa sọ pé ará Mákà ṣe kí ni ó le. Ará Mákà ò le dára Nàìjíríà. Ará Mákà ò le dára Nàìjíríà. Àlùbáríkà Madina ó wá kọjá àlùbáríkà Mákà. Lọ́fà tó jẹ́ sí pé àwọn onímọ̀ wọ́n jiyàn mọ̀. Wọ́n jiyàn ìmọ̀. Láàárín pé èwo ló lọ́lá jù Mákà àbí Madina. Nínú Mákà àti Madina èwo ló lọ́lá jù? Wọ́n jiyàn mọ̀. Wọ́n jiyàn mọ̀ tí kálukú sì ń ná tán pẹ̀lú mọ̀. Wọ́n ná tán pẹ̀lú mọ̀. Yóò sì fẹ́ ìṣẹ́ tí ń pé kàdọ́lọ́lá yóò sì fi ẹ̀rí lẹ̀ mọ́lẹ̀. Wọ́n fi ẹ̀rí lẹ́ra wọn mọ́lẹ̀. Wọ́n náà wà tó dìde yóò tó fún mọ́ ẹ̀rí yóò tó fi lẹ́nu kejì náà mọ́lẹ̀. Wọ́n wà máa nálẹ̀, ẹ̀lẹ́ ló tó nálẹ̀. Ẹwà mọ̀ pé wo láwà mú ń bẹ̀ báyìí. Láà mú bẹ̀ báyìí. Wọ́n tààrà àwọn ẹ̀rí tí àwọn míì tó lò láàrin àdéjì náà. Ibẹ̀ Mádínà ìṣẹ́gbẹ́ Mákà. Mádínà ìṣẹ́gbẹ́ Mákà. Wọ́n ọlọ́run sáájú ojú Mákà àti Mádínà. Àmín. Méjèèjì náà ni ó lọ. Méjèèjì ni ó lọ. Wọ́n ti dé Mákà. Ó sì yà sí ìlú Mádínà. Mo tọ́ méjèèjì wò. Abẹ́rẹ́ wọn bá kó fún alábàríkà. Àmín. Fún àbáríkà sí ma wa. Àmín. Fún àbáríkà sí ẹsẹ̀ wa. Àmín. Fún àbáríkà sí ayé wa. Àmín. آمين. وقف بنا الكلام. وقف بنا الكلام في العام الماضي عند الآية 15. nígbà tí tafsiru ń lọ ní ẹ̀kọ́ ọdún tó lọ. Ẹ̀kọ́ ọdún tó lọ tí tafsiru ń lọ. Èyí tí a fi sọ ní Suratu Nuh. Èyí tá a fi sọ ní Suratu Nuh.
a fi fẹ́ mọ́ta tí ẹ̀ ni wọ́n ń pè ní ànábì wa Nuh. A fi fẹ́ mọ́ta là ń pè ní ànábì wa Nuh. Nípa wípé àwọn èèyàn fọ́nú fọ́ra kúrò lára wọn díẹ̀. Nípa pé àwọn èèyàn fọ́nú fọ́ra kúrò lára wọn díẹ̀. Kódà àwọn nǹkan kan wà táwọn èèyàn tó máa ń fẹ́ lò lára wọn tí wọn ò sì lò dà. Wọ́n fẹ́ lò ó ṣùgbọ́n wọn ò lò dà. Bí wọ́n sọ pé àfa àwọn o bá ti ṣẹlẹ̀ báyìí máa fún ọ tán ni. Tó bá ti ṣẹ̀mí máa fún ọ tán ni. Ẹlòmíì sọ pé ànábì Nuh àlòun jọ. Ànábì Nuh àlòun jọ. Ìlà àti àdá. Kí wọ́n mẹ́rin wá pé bí ọmọ ànábì tó mọ̀ ọ fún ọ tán. Wọ́n sì tàkìtì bí ọ̀bọ lẹ́ẹ̀kan náà. Wọ́n tàkìtì bí ọ̀bọ lẹ́ẹ̀kan náà. Gbogbo wọn léfò lórí omi lọ ni. Allahu Akbar. Ẹ̀yìn ìyá àtẹ́ bá tọ́ mi ẹ̀wọ̀ náà àfọn ẹ̀tẹ́ dìgẹ́ni tẹ́ léfò lórí omi. Léfò lórí omi. Wọ́n sì lò. Nípa ìmọ̀ ẹni tí wọ́n pè ní ànábì wa Nuh alayhi salatu wa salam. Àti ká wọn sí díẹ̀ lẹ́kọ̀ọ́ tó lọ láwọn ọdún tó lọ náà. Náà amọ́sọ́lá tó náà pé náà lábẹ́ máa fi ṣe àwòkọ́ṣe rere fún wa nínú ayé wa àti nínú ẹ̀sìn wa. Suratu Nuh àyà 28 ló wà ńbẹ̀. Àyà 28 ló wà ńbẹ̀ 28. Àbí báwo síbẹ̀ ẹ̀? Bẹ́ẹ̀ni. Àyà 28 ló wà ní inú ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn abẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run wá pé kí ìdánudúró àbí àkókò ọparí síbi àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. Àkókò parí sórí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. Bẹ̀ láti sinmi. Tá a lérò wípé a gbé ní àyà 16 kẹrìndínlógún lọ́dún ìlágbára. Tá a lérò pé a gbé láyà kẹrìndínlógún lọ́dún yìí. Àyà táwa fi dúró ní ọdún tó lọ, ó náà ní àyà 15. Tí Olúwa ti sọ wípé a'udhu billahi minash shaytanir rajim. A'udhu billahi minash shaytanir rajim. Alam taraw kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa. Alam taraw kayfa khalaqa Allahu sab'a samawati tibaqa. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا. Ibi àdúró sí nìyẹn. Èsì lélẹ́hùn. Èsì lélẹ́hùn apá kìíní. Ó kú bí rẹ̀. Ó kú apá kejì bí. Bí rẹ̀ wá ní wájà alàlọ́kọ́ mọ́. Ìbá ṣe pé tẹ̀síìrù ọ̀jẹ́. Tí kì í bá ṣe pé tẹ̀fsíìrù jẹ́. Ọpẹ́ olùwàká jẹra pẹ́ lẹ́nu. Ọ̀nfọ̀nà fún ní ò jẹ́. Ọ̀nà fún ní ò jẹ́. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, àbá pé ó yẹ ká túmọ̀ rẹ̀ papọ̀. Ó yẹ ká túmọ̀ rẹ̀ papọ̀ ní. Tá a bá perí àgbò. Tá a bá perí àgbò. A perí kòkò tá a fi sè. A perí kòkò tá a fi sè. Ọba ń sọ̀rọ̀ òṣùpá àti òòrùn. Òṣùpá àtòrùn tó bá sọ̀rọ̀ rẹ̀. Ó wá já wọn kúrò lára sánmà. Ó já wọn kúrò lára sánmà. Ọmọ já báwọn. Ọmọ já. Ó wá ń sọ̀rọ̀ koríko àti ilẹ̀. Koríko àti ilẹ̀. Ó wá ń já ilẹ̀ kúrò lára koríko. Ọ̀gbá. Ìran òòrùn sánmà níwọ̀n. Bẹ́ẹ̀ni. Ìran òòrùn wà ní Ànábì Nuh sọ pé Alam taraw. Alam taraw kayfa khalaqa Allahu sab'a samawati Ẹ̀yin jama ẹ̀wọ̀ sánmà ẹwọ́ ọba ti ṣe ní àgbékà. Bí ẹ̀bá ti ṣe owó sánmà, bọ́ bá jẹ́ pọ̀sán lòwò, kí ló rí mẹ́ jama? Yóò rọrùn. Bọ́ bá jẹ́ pọ̀ lòwò, kí ló rí mẹ́? Yóò rò súpá. A sì wá já òṣùpá tòrò, wájá alálẹ́kọ́mọ́. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. Ọba mọ́ ká jẹ́ kó mẹ́ ṣùgbọ́n
tafsiru àti àkókò mi ọ̀dẹ̀ aláǹfààní àti ṣe nínú àwọn àǹfààní tá a wá jẹ níjọ́ náà tọ́nà fi dá wa dúró níbi tìbá kọ́ òun náà ni wípé wàtàfà aláàbí وتفاءلنا بها من الله الرفعة بقوله إباقا a fi gbólóhùn tìbá kọ́ tá a dúró lórí ẹ̀ níjẹ̀kú ọdún tó lọ gbólóhùn ti bá kọ́ta lólóyè níjòkó tó lọ. a fi ṣàgbọ́kànlé wípé ọ̀dẹ̀bẹ̀rẹ̀ bí ọlọ́run tó ní ká dúró bí tìbá kọ́ a fi ṣàgbọ́kànlé pé ọlọ́run tó jẹ́ àdún níbi tì bá kọ́ yẹn. ó fẹ́ ká ti ga jù bá a ṣe mọ lọ lọ́dún tó lọ kó tó dọdún yìí. ó fẹ́ ká ti ga jù bá a ti mọ lọ́dún tó lọ kó tó dọdún yìí. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا lókè láwọn lọ ìtumọ̀ rẹ̀. Àmín. ألم تروا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا خلق سبع سماوات ó lè sọ pé سبع سماوات ó lè rí bẹ́ẹ̀ ó ní سبع سماوات سبع سماوات طباقا ọlọ́pùpù ìgbàfẹ́ ìwé Yorùbá ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ sí gẹ́gẹ́ Ẹsẹ̀ rẹ̀ ó ti rí. yóò ti ohun ní ẹmọ́ pé Yóò ti. ó lẹ́ سماوات سماوات طباقا lókè láwọn lọ́jọ́ wá àwa gbà pé dídúró tọ́lọ ní adó mẹ́wọ̀n Dídúró tọ́lọ ní adúró ń bẹ̀ yẹn. àwọn àti ga sí Amọ̀pá ti ga sí i. kó tó dọdún yìí Kó tó dọdún yìí. àwọn tàfà láti àwọn sẹ́lẹ̀fù nìyẹn Ara àwọn tàfà láti àwọn sálàfì tí nìyẹn. a bá rí kankan Tọ́bá rí tó lè fi kankan. wọ́n lọ́kà balẹ̀ tí wọ́n fi lè dábàá rere tó pọ̀ sí fọ́nà ọba òun sì lò Wọ́n ó sì lò ó. èmi lò ó èmi ga sí Alhamdulillah. mo lérò pé gbogbo ẹni tó ń gbọ́ mi náà lọ́kì lọ́hùn àtẹ̀yìntẹ́ fọkànbalọ̀ náà yìí náà ṣe kí ni Wá ga sí i. Alhamdulillah. Alhamdulillah. Mo ga sí o. ga sí Bẹ́ẹ̀ni. nígbà náà tó sọ́dà lọ́wọ́ Bẹ́ẹ̀ni. ó ti ga sí báyìí ẹlòmíì tí wà náà fáwọn wá àdùngbà náà ó ti kí ni Ó ti ga sí báyìí. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا nítorí délé yóò ní أرجو بالعلامة أن من أمن معي في ذلك اليوم قد نال نصيبا من ذلك ولقد سبق الكلام بإفاضة بالآية الأولى وهي قوله تعالى ọ̀rọ̀ ti lọ lórí àyà alákọ̀ọ́kọ́ yẹn alámùtàrà ó tẹ́yìn tẹ́sẹ̀ ń gbọ́ yìí Ọ̀rọ̀ ti lọ. lọ́gbọ́ Lọ́gbọ́. ọ̀nà tí a gbà ṣàlàyé alámùtàrà ó Ọ̀nà tá a gbà ṣàlàyé rẹ̀. nínú nẹ́ẹ̀fà àmàbìnrin àmàtàrà bíkì nínú orí ọlọ́run ni Nínú orí Ọlọ́run ni. lọ́gbọ́ alámùtàrà ó kayfa khalaqa Allahu sab'a samawati ọgbọ́n tẹ̀sílẹ̀ ó tún lókù mẹ́rin tàà lórí ẹ̀ Bẹ́ẹ̀ni. kí lẹ́ẹ̀ sí pítà náà lásọ ní Lónìí. Tàná òjọ́ tèní. àsìkò kan ò tó sọ tí tò ní tán Bẹ́ẹ̀ni. ẹ̀yẹ́ àmà ámútà náà wá tí iná àlákọ́lẹ̀ ní ìṣẹ́lẹ̀ láti kàtàlá Àti ìrìnàjò. tọ́ torí ìdí eléyìí ọ̀rọ̀ ti lọ lórí ibẹ̀ Ọ̀rọ̀ ti lọ ń bẹ̀. lẹ́kùnrẹ́rẹ́ Lẹ́kùnrẹ́rẹ́. àwọn ni àyà lam taraw kayfa khalaqa Allahu sab'a samawati وقلنا إن هذا الجزء موجه إلى الطبقة العليا adákun ẹ̀yà àfàlẹ́jọ́ Ẹ̀yin àfáà lẹ jókòó. tẹ́júmọ́ Kùránì ẹni sí Tẹjú mọ́ Kùránì rẹ nísìnyí. bá ń wò láti àyà 13 Láti àyà 13, àyà 13. kó tó wo 14 náà Wo 14 náà ìkẹrìnlá. wo 15 náà Wo 15 náà ìkẹẹ̀dógún. yẹnda ọdún bẹ̀rẹ̀ lásán àyà mẹ́tẹ̀ẹ̀ta kàwó lásán Wò lásán. olùdó ní máa ń rakún látàwọn ما لكم لا ترجون لله وقارا alábínú ààrẹ salatu wassalam Salatu wassalam. wọ́n sọ ọ̀rọ̀ fáwọn àjàmá wọn pé máa làkún kí ló ṣe yìí Kí ló ṣe yìí? mọ́sá ni ẹ wá faqultu astaghfiru rabbakum innahu كان غفارا wọ́n yẹ wá sí tàwọn
kí ẹ̀dáhùn. Ẹ̀dáhùn. Mo ní ẹ̀fẹ́ lọ́lẹ̀ ẹ̀yàrí. Ẹ̀yàrí. Máa lákùn. لكم لا ترجون لله وقارا. Àwọn tí síwájú a sọ fún wa pé tí wọ́n bá ń sọ fún wa pé gbogbo àwọn ànábì Ọlọ́run ní ẹni fàṣọ́hà. Tọ́bá ní gbogbo wọn ni wọ́n ní fàṣọ́hà. Bẹ́ẹ̀ ni má dá òtẹ́. Má dá òtún rẹ̀. Wọ́n jura wọn lọ. Wọ́n jura wọn lọ. Ànábì Nuh Alayhi salatu wassalam. Ọ̀rọ̀ náà kọjá bẹ́ẹ̀. Ó kọjá bẹ́ẹ̀. لكم لا ترجون لله وقارا. Nígbà tí wọ́n wá sọ fáwọn èèyàn wọn yìí pé kí ló ṣe yín bẹ́ẹ̀ gbọ́n tí wọ́n ń mú láti ọ̀dà àdàmbàdà ẹ jẹ́ ká padà sílé. Ẹ jẹ́ á padà sílé. Wọ́n sọ fún èèyàn pé jẹun Jẹun. tó lè jẹ. Ó lóun ò jẹ. Mú. Ó ní òun ò mú. Àṣẹ tó lè pa nìyẹn. Àṣẹ tó lépa nìyẹn. Táànù rẹ̀ bá wá sí ọ́tá. Láàánú rẹ̀ bá ṣe é tán. Ọ wá sọ fún pé súrí tí ọba jẹun. Ẹni tí ò bá jẹun. Lásìkò. Ó ń forí ọkà ọmú nìyẹn. Ó forí ọkà ọmú nù. Tí wọ́n kú sí lọ́wọ́ àwọn ló pé sábìtù ti bẹ lókè bẹ́ẹ̀. Sábìtù ti ń bẹ lókè ń bẹ́ òun. Àyìnbá jẹun. Àyìnbá jẹun. Lọ́sọ̀ ní kó ṣe dáradára. Ló sọ ní kó ṣe dáradára òun. Sábìtù ti bá ń gbọ́ lọ́wọ́. Má bínú. Àyálò ni o. Àyálò lásán. Tọ́ ẹ rí pé ẹ̀ ń pè é ló pé dákun jẹun. Ẹ dákun jẹun tí ò jẹun tó ọba kìdé bẹ̀ wọn kó ṣe é ṣe kọ́ la ọlọ́mọdé ayé tó náà bá kìdé bẹ̀ wọn. Ẹ bá ń gbóúnjẹ. Ẹ bá ń gbóúnjẹ. Arábìnrin ló lọ pé máa. لكم لا ترجون لله وقارا. Wọ́n wá fẹ́ júwe nǹkan kan fún wọn tó lè fà wọ́n lẹ́mìí láti gbọ́ tí wọ́n wí kí ló wá ní. وقد خلقكم أطوارا. Alábàbá yẹn ọ̀rẹ́ bá bá wọn tó wà. وقد خلقكم أطوارا. Arábìnrin wá júwe tí wọ́n rí fún wọn. Wọ́n júwe ohun tó rí fún wọn. Ọwọ́ ajé sí pé àwọn ìjọ arábìnrin méjì ni wọ́n. Méjì ni wọ́n. Àwọn gbàrọ́gbò Gbàrọ́ gudu. àwọn ọ̀jọ̀gbọ́n. Àtàwọn ọ̀jọ̀gbọ́n. Wọ́n náà múra. Wọ́n náà múra. Bó ṣe máa ń jẹ́ sí pé ẹni tó bá sí pé yunifásitì lásán ti ń lẹ́kṣọ̀. Yunifásitì ló ti ń lẹ́kṣọ̀. Lásán. Yunifásitì lásán ló ti ń lẹ́kṣọ̀. Kọjá bẹ́ẹ̀. Àǹfààní rẹ̀ yóò fún pátápátá báyìí. Àǹfààní rẹ̀ ó fún pátápátá báyìí. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ sí pé bí ṣe ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kíláàsì. Bó ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní kíláàsì. Ó tún mí ìsìnbáwọn èèyàn ní gbòòrò. Ó tún ń mísì máwọn èèyàn nígboro. Ṣùgbọ́n fáwọn àkìsà. Yóò wúlò. Yóò wúlò pọ̀. Bí ẹ̀ bá tẹ̀ sí wúlò tó àlùbáríkà sí wọ̀ gbèsè ayé ẹ̀ tó. Èyí ti gbanagbana lábẹ́ jẹ́ kí ló ṣe ń bẹ̀. Kí ló ṣe ń bẹ̀ ni? Ìjọ anábẹ́wà náà Alayhi salatu wassalam méjì ni wọ́n. Àwọn gbàrọ́gbò. Gbàrọ́gùdù. Wọ́n á dàbẹ́ ẹni báwọn ní pọ̀jù. Àwọn lápọ̀jù. Àwọn náà sì ní wọ́n máa ń pọ̀jù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀. Àwọn kàńdá. Àwọn náà ni wọ́n pọ̀jù. Gbàrọ́gbùdù ń bẹ̀rẹ̀. Gbàrọ́gùdù ń Àwọn bẹ̀rẹ̀. ẹlẹ́kọ̀ọ́ wa ń bẹ̀rẹ̀. Alábìnrin náà wá lo méjèèjì fáwọn méjèèjì. Alayhi salatu wassalam. Alákọ̀ọ́kọ́ ọ̀kọ́dé alákọ̀ọ́kọ́ máa وقد خلقكم أطوارا. àwọn ilé òun wọ́n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n lè gbọ́yé. ń tọ́ lè gbọ́ iná fi bá wọn sọ̀rọ̀. Ẹ tí mo ní ẹ wá sìn òun lọ da yín. Òun ló dá yín. Tábà lọ da yín ẹlòmíràn wà pé kí ni ẹbí mi náà rè. Èmi náà rèé. Ẹlòmíràn wọ́n dàbí ní ìlọ́gbọ́jà. Njọ́ kìíní àná ò ní dọ́wọ́ ìgbé. O lè dáwọ́ gbé. Ẹyẹ ń bọ́ gbé ni. Wọ́n bá ń gbé ni. Ń bọ̀ wà lọ́wọ́ kékeré lọ́dọ̀ yá. Ọ̀ jẹ́ nǹkan kan. Ó jẹ́ nǹkan kan. Wọ́n wá àbí ní iwájú ìgbé bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ tara yín ẹgbẹ́ mọ̀ tàwọn ọmọ kékeré tẹ̀ rí ní ìṣẹ̀gbà ọlọ́mọ ti ń dà. Eléhùn tá a bá fẹ́ bá gbàrọ̀ gbòdò sọ̀rọ̀ ní tí ń rí ni ẹ fi bá sọ̀rọ̀. Tí ó ti ń rí ni ẹ fi bá sọ̀rọ̀. Ní tó yé ni ẹ fi bá sọ̀rọ̀. Tó yé ni ẹ fi bá sọ̀rọ̀. Ló fi jẹ́ sí pé fàhùwà amrun mushahadun lil jami'. وهو أمر مشاهد للجميع. Nara anfusana. كيف خلقنا؟ A máa ríra bọ́lọ̀ ti dá wa. Ìkánná rẹ̀ ń bọ̀ bá gbé tánìsì. Tó bá gé tán sí yìí. Yóò ṣe kí ni? Yóò tún wú. padà. Orí rẹ̀ lọ bá fa tánìsì. Yóò tún wú padà. Ọdún ìfàdà ọkùnrin máa tó wà. وقد خلقكم أطوارا. Eléyìí ò nílò ọmọlọ́lé kí ó mọlọ́lé ìwé fún àhàhà. Nílò. Ó yé wa.
ló fi jẹ́ sí pé ọba bá wọn sọ̀rọ̀ pé fàmínà tọ́wíìlì فمنا الطويل ومنا القصير ọ̀rẹ́ farapọ̀ kún وأنا وأنتم أقوال sẹ́yìn ní pé ń tọ́ka ń bẹnu yìí ni ẹni tó ga bẹ́ẹ̀nu yín ni kúrú bí ti náà sí ń bẹ̀ múnú gbẹ́dẹ́ sì ń bẹ خلقكم أقوال ìṣẹ́lẹ̀ nílò ká lọ ilé ẹ̀kọ́ fún ni pé ọ̀rí àbí ẹni tọ́ka ń bẹ lẹ́yìn tẹ́jú bá yá Bẹ́ẹ̀. kúrú mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni ọ̀sán kúrú náà ní tiẹ̀ bẹ́ẹ̀ ni. ọlọ́run ọ̀fọ̀ wọn lọ́rùn sókè ní tiẹ̀ bá a ṣe والسميع lò والنحيم á rí ẹni tó lómi lára á sì rẹ̀ tọ́ gbẹ ọ̀pọ̀lẹ́gẹ́ خلقكم أقوال tó ẹ bá ti rẹ̀ tó lómi lára tí ò sì rí nǹkan jẹ ẹ sì rẹ̀ tọ́ gbẹ bílọ́níà ní ó yẹ kọ́ ọmọ pé nìkan ní ṣiṣẹ́ mìíràn وقد خلقكم أقوال wọ́n bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ní pẹ̀lú pé àwọn bàrọ̀gùn làwọn ilé ní tó súnmọ́ ni yóò yí wọn bẹ́ẹ̀ ni tó gbé bá jẹ́ bílọ́níà àti ọ̀sára ó yẹ kọ́ ọmọ pé sísára rẹ̀ nìkan ni òfin síbẹ̀ ẹnìkan ni òfin síbẹ̀ ẹ̀kọ́ sì sára tí orí nǹkan jẹ lẹ́kọ́ ọmọ pé kì í sún jẹ lọ́dún lọ́jọ́ tó oúnjẹ yí. oúnjẹ tó ọlọ́run ló yí fi síbẹ̀ wà fọ́dé máa وقد خلقكم أقوال والأحمر والأسود ọmọbẹ̀nú wa dúdú àti pupa àti funfun dúdú pupa funfun gbogbo rẹ̀ ní bẹ́ẹ̀ ìwọ dúdú tó gbóra sọmọ padà rẹ tó dúdú padà náà Bẹ́ẹ̀ ni. tó ti bọ́ sí padà ọlọ́run ní òbí pupa وقد خلقكم أقوال ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ bí arábìnrin òun sọ fún ẹ pé rí yẹn ní kí ẹ mọ̀ pé ọlọ́run ní ṣe ẹni tí mo ní ẹ wá sì ní dára ń bẹ̀ yẹn dára خلقكم أقوال والطفل والصبي والشاب bẹ́ẹ̀ والمسيح má dà pọ̀ ó ní àtọmọ kékeré àtọmọdé àti ọmọ tí ń dàgbà díẹ̀ díẹ̀ àtọmọ tí ń dàgbà díẹ̀ díẹ̀ àtẹni tó ti dọ̀dọ̀ láńgbà àtọ̀dọ́ láńgbà ta ló jẹ́ kéré ó dúró ta ló jẹ́ kó dàgbà وقد خلقكم أقوال ọ̀gbẹ̀ ní yíò wọ́n fàkì والغني والفقير ọ̀rẹ́ àhá olówó olówó lọ́wọ́ kan lọ́wọ́ kan olòṣì olòṣì lẹ́gbẹ̀ẹ́ kejì. lẹ́gbẹ̀ẹ́ kejì kò síbi tó dé tó lè bá olówó kò sí ọ̀dẹ̀ síbi tó dé tó lè bá olòṣì olòṣì sì lè pọ́n ju olówó Olówó lọ. وقد خلقكم أطوارا وقد خلقكم أطوارا والعالم والجهل والجهل bẹ́ẹ̀ náà ni àti ẹ máa bá láìmọ̀kan ẹ máa bẹ tó nímọ̀ onímọ̀ ẹ máa bá láìmọ̀kan náà ọlọ́run kan náà lọ́dá wọn àwọn ní ọba wọn sọ̀rọ̀ bá ní ọwọ́ sáàlì wọ́n sọ́à والسهل والصعب ẹ̀rẹ́ ló ní orí ìsìnkú nǹkan ní ìlọ wọ́n bá dá iṣẹ́ lọ báyìí ọba mẹ́ yóò bá ń bẹ̀ ẹ̀rọ ní ìsìnwà tó bá gómi lọ́wọ́ kan yóò jàgbà lọ́wọ́ tí ó jẹ́ àgbà ni ó sì tó wọ́n pé tí ń dẹnúlẹ̀ tó fi bọ́ ọ̀dà tó fi bá dà sí yóò gbé mọ̀ fẹ́ mi pàwọn sẹ́lọ̀ rẹ̀ mọ̀ yánu yóò sì yánu náà ó sì dà sí ó dá sí àwọn ọmọ bá dà sí tó dè mí mọ̀ bọ̀ lóde mi yóò sì tó dè ọlọ́ọ̀tọ́ ó sì bomi ń bẹ̀ ẹlòmí ń bẹ omi rẹ ni yóò tó jàgbà mọ́ yóò lọ́wọ́ tún jómi rẹ̀ gbà yóò tún gbé mi وقد خلقكم أطوارا ìjókòó lẹ jókòó yìí sìn àwọn ọlọ́mọ ẹni tó bá jókòó lọ́la ọlọ́lọ́mẹ tó bá jókòó lọ́la wọ́n máa bẹ lọ́hùn pé tó bá jẹ́ sí pé ẹni tọ́rọ̀ lọ bá jókòó lónìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó rọ̀ ló bá jókòó lé ní àwọn olùdọ́là bóyá ẹni tó lé lọ́ba jókòó bóyá ẹni tó lé ló bá jókòó bí ṣe ń fi ìjìká gún ọ ló pèsè fèjì ká gún ọ yóò máa fi ìkànnà sọ́kọlọ ẹsẹ̀ rẹ̀ hàn yóò máa fi áọ́ bẹ́ẹ̀ ni ó máa kanra yóò máa kanra wọ́n á ní bí àmì pẹ́ǹsì ó pè wò ní tiẹ̀ ni òní tí ẹni tàǹdẹ́sì tó ń bí ọ́ lè rè pé sóò ló pẹ́ǹsì tó ló fẹ́ sùn ní وقد خلقكم أطوارا والوفي والكريم bẹ́ẹ̀ ni àwọn àti ọlọ́rẹ bẹ́ẹ̀ náà àwọn àtọ́lọ́rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wà lẹ́bìnú tí ó fẹ́ ẹ̀rí ní gbogbo ẹ̀sẹ̀ ìdá àwọn bẹ́lá àwọn náà fẹ́ náwó àìsàn ní àwọn fẹ́ náwó àìsàn ní òjẹ́ àwọn ọlọ́mọsí aláwọ̀ àmín àwọn ọ̀wà eré kò wáyé eré o ọ̀rọ̀ ayé wá. ó sì máa pá owó sí wà lápọ̀ yìí ebi ń pa ó sì ń bẹ lákòbí ṣẹ̀kẹ̀rẹ̀ yóò sì máa sọ eré náà owó ilé àánú ṣe èmi wà ní owó eré fún jẹ àánú àjọ máa ń dá àjọ ni owó àjọ ni àjọ tí ó jẹ ọ́ dànù
àjọ tí ó jẹ́ ọ́ dànù. Bẹ́ẹ̀ ni wà fọ́dún sọ̀rọ̀ fún ọdún. Wọ́n ti tẹ̀ mí ìwọ̀n. Bẹ́ẹ̀ ni àmà rẹ̀ ń tọ́rọ handsome lọ́kùnrin tó kú tí fìlò mẹ́. Ẹ̀ tó rẹwà lọ́kùnrin àbóbìnrin. Ọlọ́run bẹ̀rẹ̀ ní báyìí ní kọ́pù lọ́nà fún Bàṣírí ní. Wọ́n bá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sábẹ́ tí ìyẹn ní àbírí. Ṣé ìyá rẹ̀ ló sún fèsì tó ṣe fèsì tẹ̀ sí ìyá bàbá rẹ̀ ló bí ìdí fèsì rẹ̀? Àwọn bí rẹ̀ kọ́ ló ṣe ti wá náà. Ìwọ̀n rẹ̀ tó kùn gbọ̀nàgbọ̀nà wà. Ìwọ̀n rẹ̀ tó kùn. Pété rẹ̀ kan tó fẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n náà tó wáyé kó bá wọ ní ọgọ́ rẹ̀ tó gùn. Wọ́n náà máa kò kún díẹ̀ ní. Mẹ́sẹ̀jì tí a ń rí náà kò fi bá àwọn àgbàrò sọ̀rọ̀ nìyẹn. Èyí tí mo ń sọ ìgbogbo ẹni tí ń gbọ́ lórí Facebook àti aláta àti ọ̀gá àti búrẹ́dì àti mẹkáníkì àti dírẹ́fà yóò yé yín. Kò sẹ́ni tí ò yé. Torí pé irú àwọn bá náà ni wọ́n fi bá sọ̀rọ̀. Irú wọn ni. Ló jẹ́ kébì náà fọ wẹ́wẹ́ báwọn. Kẹ́lẹ̀ bá àwọn àbúrò àfọ́dúkà alákọ̀ọ́kọ́ máa tó wá ó dá yín nípele bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè bá ṣe tọ́lọ́. Ọ wá wọn lọ sókè padà. Ó rán wọn lọ sókè padà. Àwọn tó wá lọ sókè yìí kì í sí gbàrọ̀ gbòdò àwọn special. Àwọn special ni. Ọ wá ní àmúkarọ́. Gbogbo àwọn jẹ́nẹ́rà yìí ò lè gbọ́ lè yé. Àwọn jẹ́nẹ́rà ò lè gbé yé. Ní ìjókòó ọdún tó lọ, mo bí lọ́dọ̀ bàbá kan. Ó ti pẹ́ ní Islam. Wọ́n ti pẹ́. Wọ́n nílò sánmà ọlọ́yọ̀kan náà. Wọ́n lẹ́yọ̀kan náà ni. Nígbà tí ò rí mi. Nígbà tí wọ́n rí mi. Kò sì kàwé kọ̀ọ̀kan kí ó lé pé kọ́ mọ̀ pé wọ́n ní méje mà ní. Kò kàwé kò ká kí ó débi tí ó fi mọ̀ pé méje ni. Ẹni tí àwọn aláwọ̀ máa sọ pé àlámtàrà ó kẹ́ ìfàkọ́lá pàmò sábà ó ní òun sábà bó ẹ̀yẹ́wó sábà ẹ̀yẹ́lẹ́mọ̀ sábà. Ilẹ̀ mọ́. Sábà ó tó wá ní tìbá pọ́n. Wọ́n pè sáyẹ̀nsì ní ń sọ̀rọ̀ rẹ̀ mẹ́. Sáyẹ̀nsì ni wọ́n sọ bẹ́ ohun. Wọ́n ti rán wọn lọ sóko tí ìsoko tòsí mẹ́ẹ̀. Ló fi jẹ́ sí pé bọ́bá ń bá wọn èèyàn sọ̀rọ̀ máa kọ̀nsídà wọn. Máa kọ̀nsídà wọn. Bàbá débi tó ṣe ká dáwákà àsìdáwákà. Àdáwákà bẹ́ẹ̀. Kí ni wàhálà bẹ́ẹ̀? Pòfẹ́sọ̀ máa dáwákà. Bẹ́ẹ̀ni. Tó ti kọ́ ẹ́jìrì ọkàn àwọn tó ń bá sọ̀rọ̀ ní. Tó bá débi pé ẹ̀ṣẹ̀ yàtọ̀ ẹ̀kì màmá lẹ̀. Ẹ̀mà ti hálì lè kẹ́lìmá, aṣọ́rọ̀tún masáyì. Kẹ́lìmá kan. Kẹ́lìmá kan. Masala mẹ́wàá ní bẹ̀rẹ̀. Masala mẹ́wàá ní bẹ̀rẹ̀. Nígbà bá wọn sọ pé masala mẹ́wàá ń bẹ̀rẹ̀ àìkúlò nǹkan gbogbo àyàwó ń kọ́ ń bẹ̀rẹ̀. Gbogbo àyàwó ń kọ́. Tá a bá ti ní àwọn irú táìpù báwọn àánà fún wọn. Àánà fún wọn ni. Ó lè bá àjẹ́ sí pé mẹ́sẹ̀jì yẹn yóò yé wọn dáadáa. Yóò yé wọn dáadáa. Àbí náà wá sí bẹ́ẹ̀ àyè sọ̀rọ̀ wọ́n máa ká àlàkọ́ ọmọ náà fún àyè sọ̀rọ̀. فأعطى الأولين قوله تعالى بعد أن قال لم تروا فقال لهم وقد خلقكم ووعد الآخرين بقوله تعالى ألم تروا وجعل القمر فيهن نورا وجعل الشمس فيها سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. Ayé alábàríkà ẹ̀. Ayé alábàríkà ni. Wọ́n sọ fún wa pé kò yẹ ká já kúrò lára tìbá kan. Kò yẹ ká já kúrò lára tìbá kan. Ṣùgbọ́n tó mú já kúrò náà ló mú já kúrò. Tó mú já kúrò ló mú já kúrò. Ọlọ́run tó náà bí lọ́pọ̀ àríṣọ́lá tó kọ̀ sáà tó kí sẹ́mà méje fún wọn tán àti bó ti gúnra wọn. Bí sọ́mà méjèèjì ṣe gúnra wọn. Bẹ́ẹ̀ ti wà lókè ara wọn, wọ́n ti wá já mọ́ra wọn. Bó tún ṣe já mọ́ra wọn. Tí wọ́n kì fún wọn tán. Níbo ní ti wá máa lé sáwọn ọgbọ̀n sáwọn lọ. Sáwọn ọgbọ̀n sáwọn lọ ni. Wọ́n gbọ́n lọ ọba tó wà lókè sáwọn lọ́rùn lọ́pàá tán tí ń bẹ ní kàbá rẹ̀ fún wọn. Allahu Akbar. Tí a fi ń sọ.
sánmà méje. Sánmà méje. Ọwá ní wájá alálọ́kọ́mọ́rọ̀ fi وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. Ọlọ́wọ́ bá àlápọ̀ lólòlì sánmà. Kí lólòlì sánmà? Kọ̀lápọ̀. Káàkiri ń gbọ́. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا. Ọwá débi àwọn irinṣẹ́ tí ń bẹ nínú sánmà, ọwá ló wájà àálà. وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. Ó ní Ọlọ́run bá wá fi òṣùpá. Ọlọ́run bá fi òṣùpá Fi hinna. Ayé fi sábẹ́ Samawat. Tí ó wà ní ọpọlọ ilé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. ohun tí ó wà ní ọpọlọ nù kìí dẹ̀ ṣe bẹ́ẹ̀. Tí ń sọ fi hinna ní pé ń kò sọ pé wájà alàlẹ̀ kọ́mọ̀rọ̀ fi hinna ní wọ́n fi pílẹ̀ ọ̀rọ̀. Ìpìlẹ̀ ọ̀rọ̀. Báyá sí pé wọ́n fẹ́ gbé àdìtú ọ̀rọ̀ kalẹ̀. Wájà alàlẹ̀ kọ́mọ̀rọ̀ núrán fi hinna. Wájà alàlẹ̀ kọ́mọ̀rọ̀ núrán fi hinna. Ìpìlẹ̀ ọ̀rọ̀ nìyẹn. Ṣùgbọ́n nítorí wípé wọ́n fi sí fi hinna àwọn máa rò pé ajẹ́ sí ní òṣùpá gangan. Òṣùpá gangan. Ó wà ní sọ́nà méjèèjì. Ó wà ní sánmà méjèèje. Sáyẹ̀nsì sì takò. Sáyẹ́ǹsì sì takò. Ibi tó ṣùpá wà tí wọ́n jọ súnmọ́ra wọn sánmà kan ìyá sánmà táyé táwọn orí. Sánmà táyé táwọn yìí ni. Wọ́n wá ní kì í ṣe bí wọ́n ṣe rorokúro wọn. Kì í ṣe bí wọ́n ṣe rorokúro. Ó rí pé orúkọ tí wọ́n á padà túmọ̀ òṣùpá fún wa. Á túmọ̀ òṣùpá fún wa. Orúkọ tí wọ́n kó òṣùpá nínú àyà wọ́n ní wájà àhálà tí wọ́n ní wájà àhálà lè kọ́ mọ́rọ̀ sí hinna. Kí ni a pè é? وجعل القمر فيهن نورا. Ìmọ́lẹ̀ ni. Ẹni ìmọ́lẹ̀ ni wọ́n rí fàá sí pé sí hinna. وجعل القمر فيهن نورا. Àwọn máa sọ wípé Olúwa ṣe torí pé òṣùpá gangan ìṣe mọ́lẹ̀ fún rẹ̀. Òṣùpá gangan ìṣe mọ́lẹ̀ fúnra rẹ̀. Ọgbà mọ́lẹ̀ ni. Òṣùpá ń gbà mọ́lẹ̀ ni. Tí bá sì ń gbà mọ́lẹ̀ onú ò lè jẹ́ mọ́lẹ̀ fún rẹ̀. Ohun tí ń gbà mọ́lẹ̀ ò lè jẹ́ mọ́lẹ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n a lè pè ní mọ́lẹ̀. A lè pè ní mọ́lẹ̀. Nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀. Nítorí iṣẹ́ ọwọ́ rẹ̀. Wọ́n ní tí wọ́n sọ mẹ́rin ní wájà alẹ́lẹ̀ kọ́mọ́rọ̀ fi hinna, wájà alẹ́lẹ̀ kọ́mọ́rọ̀ núrán fi hinna. Ìmọ́lẹ̀ òṣùpá ọ̀tàdé gbogbo sámà mélòó? Méjèèjì. وجعل القمر فيهن نورا. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó ṣe gbogbo alẹ́ ló ṣùpá ọ̀. Àmín. Ọlọ́run ṣe alóṣùpá. Àmín. Ọlọ́run ṣe olóòrùn sọ́sà mi. Ká ìdákejì rẹ̀ wájá alọ́kọ́ máa ń وجعل الشمس سراجا. Ṣàmṣẹ́ ṣe sírọ̀ ọjà. وجعل الشمس سراجا. Òṣùpá náà wọ̀ rẹ̀ lọ. Òṣùpá, ọ̀fẹ́ jù òṣùpá. Òṣùpá lè bẹ̀rẹ̀. Tọ́ òṣùpá náà. Òòrùn kan, ọya òòrùn kan lọ. Ẹ̀fẹ́ jú òòrùn. Òòrùn ó náwó. Yóò ní òfin sí òòrùn. Wọ́n gbóná Èyí sí jẹ́ láàfin jí òòrùn. Èyí ṣe tá a fi jó òòrùn. A sì ń jẹ́ síràjì. A sì jẹ́ síràj. A mọ̀ pé nóòrù ní òṣùpá. A sì ń jẹ́ síràjì. ìrọ́jì dé. Ìsìláàjì gbọ́dọ̀ wà láàrin. Síràjì dín òun ni wọ́n. Òòrùn ni ẹ tó bá ti jẹ́ sírọ́jù òòrùn ni ẹ. A padà máa ṣàlàyé ilé ohun tẹ́kọ̀ọ́ máa ń tẹ̀ síwájú lágbára Ọlọ́run ní ẹ̀kọ́ tàbí ìrìnlẹ̀ tààrà. Ṣùgbọ́n ní sókè ní pé ó ní Ọlọ́run ọba sọ pé ọmọ fi ń وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا. wá ṣe òṣùpá sínú sánmà ayé ṣùgbọ́n ìmọ́lẹ̀ rẹ̀ ọ̀tàdé gbogbo méjèèje níbo ní tí wọ́n ń gba ìmọ́lẹ̀ látara ọ̀run ní. وجعل الشمس سراجا. Tàní ń fìlẹ̀, tàní ń fún ní ìmọ́lẹ̀. Lọ́ba ìtàní ń fún ní ìmọ́lẹ̀. Tàní ìṣèrájú ni. وجعل الشمس سراجا.
Gẹ́gẹ́ níbi tí mọ̀lẹ́ ti mú wá sáré òṣùpá níbo ni. Àárọ̀. وجعل الشمس سراجا وجعل الشمس سراجا. Olúwa wá sí oòrùn ní àtùpà. Ọlọ́run ṣe òun látùpà. Tó yẹ tí kò ń gangan fún ara rẹ̀ iná ni. Iná ni. Ṣùgbọ́n tí iná bá tà á pọ̀ náà tó bá jìnà á pọ̀ síbi tó ti tàn yóò máa jẹ́ mọ́lẹ̀. Tó bá jìnà pọ̀ síbi tó ti tàn yóò máa jẹ́ mọ́lẹ̀. Allahu Akbar. Ibi tó kójọ ní akátẹ̀ pé kábàbẹ̀gì náà gáàsì ẹ̀ tọ́ sí tọ́ tanná rẹ̀. Gáàsì tó tanná rẹ̀. Iná gangan tó tàn síta kò sí fọwọ́ kàn. Kò sí fọwọ́ kàn. Ṣùgbọ́n tí wọ́n bá múná lọ tó fi dáná. Tó fi dáná. Lọ́wọ́ tó dáná lọ́wọ́ ni wọ́n bá múná lọ. Lọ́bá múná lọ. Yàrá bí tó wà sí yóò sóòkù tẹ̀yẹnyẹn àbí ìmọ̀lẹ̀ ọwà mẹ́. Ìmọ́lẹ̀ ó wà ń bẹ́ẹ̀. Gbogbo ìgbàkígbà tá a bá ti rí iná. Tó bá ti rí náà. Tí bá ti ń jìnà síbi iná gangan, ń tí jìnà sí iná gangan, ìmọ̀lẹ̀ ọmọ wa látara náà. Ìmọ́lẹ̀ ó máa wá náà. الشمس سراجا. Wọ́n ní dí nìyẹn tó fi jẹ́ sí pé Olúwa sí oòrùn ní àtùpà. Tó dé sí ohun gangan fún ara rẹ̀ ní tàdá fún ara rẹ̀. Àwọn ọ̀rọ̀ ó pọ̀ lábẹ́ ayé rẹ̀ wọlé tí bá bá ní tọ́lọ̀ والله dáadọ́ mú. يقول بأنه نور مبالغة. Wọ́n ní ká sọ pé oòrùn tí òṣùpá jẹ́ ìmọ́lẹ̀ wọ́n ní àpọ́npọ̀ ni. Àpọ́npọ̀ ni. Àpọ́n ayìn dópin. Ayìn dópin. وإلا فالقمر يضيء ضوءه القمر إنارة مفيدة بخلاف غيره من نجوم الليل فإن إنارتها لا تجدي البشر. أنواع نورا وسراجا. أنواع نور وسراجا. Ọjọ́ ti lọ, ẹ jẹ́ ká dúró bá wọn. Kọjá sí pé àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ lábẹ́ wájà aládùúgbò fi hinna nùrọ̀. A máa kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ tí mo lọ tí ó pọ̀ díẹ̀. A máa rí pé mo jáde lẹ́ẹ̀ka mẹ́rin kí ni wọ̀ ẹ̀rọ ọ̀fẹ́ gbà kó sùpà lóhùn ọ̀fẹ́ gbà kó ọ̀run lóhùn bóyá lọ́la ọ gbà pé Ọ̀run ni ọ́. ìwọ lọ dáa jù. Èwo ló dáa jù? Ọlọ́run ò ní dá nǹkan méjì kan ọmọ dáa nǹkan lọ. Ìkan ó dáa jù kan lọ. Nínú òòrùn àtòṣùpá. Nínú òòrùn àtòṣùpá. Èwo ló dáa jù. Èwo ló dáa jù? Àmàmà. Àmàmà. Mo ti ń ronú rẹ̀ lórí òṣùpá ní àbí ẹ̀rọ àwọn ọ̀rọ̀ ìfẹ́ làwọn ọmọ. Ìṣe òṣùpá àwọn àgbóhùn. Ṣé Ṣàmsùdín ní àbí Kọ́mọrùdín? Àmọ́ fi dín nìsí o. Bá ti dín dín rẹ̀ ó ti rẹ́gúlétì ẹ̀ báwọn. Ẹ̀rọ pẹ̀lú Ṣàmsùdín ẹ̀sìn ó rẹ́gúlétì àrárá. Ló fi jẹ́ sí pé àwọn àfáà ńláńlá ń jẹ́ Ṣàmsùdín. Àwọn àfáà ńláńlá ń jẹ́ bẹ́ẹ̀ Ṣàmsùdín. Ẹ̀kọ́ ń bọ̀ àbáwá pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam méjèèjì làwọn náà jẹ́. Àwọn ọba sọ pé nínú bàtẹ́ lórí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ya ayyuhan nabiyyu inna arsalnaka يا shahidan. أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا Lẹ́fẹ̀ẹ́ parí ọdún وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وسراجا منيرا. وسراجا منيرا وسراجا منيرا. Àyà tó ní tá a máa tẹ̀síwájú ní ẹ̀lọ́la, òun náà ni àyà 16 tí a kí tí Ọlọ́run bá ti sọ pé وجعل القمر فيه نورا وجعل الشمس سراجا. wọ́n máa ń gbé ọlọ́pàá tó ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ ó fi mọ́lẹ̀ sí máa yẹ nìkan. Àmín. Ọlọ́pàá tó ṣe òòrùn ní tí ń tà mọ́lẹ̀ gbogbo iṣẹ́ tá a bá gbogbo oríkèé ara wa jọ máa tà mọ́lẹ̀. Àmín. Ìyá lọ jẹ́ láì lọ́lẹ̀ ìjọba mi tá a gbọ́ ní gbogbo fún aláyé. Àmín. Ó lè mú fún alákèéyà wa. Àmín. Sallallahu wa sallama wa baraka ala abdihi Muhammad. ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. ẹ̀dá bá ṣe lákèjì rẹ̀ lórí ìgbè máa ní ó ṣe. ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire. ẹni bá ṣe tawhid ni ọ̀rọ̀ ṣoríire.
ẹni bá ṣe táwọn ìlú ṣoríire. Bẹ́ẹ̀ bá ṣe dákejì rẹ̀ oríire máa ní ó ṣe. Ẹni bá ṣe táwọn ìlú ṣoríire. Orin ọ̀tún tí ó dọ̀tún sáyé wá. Orin ọ̀tún tí ó dọ̀tún sáyé wá. Jọ̀wọ́ dárí ẹ̀ sọ́dọ̀ wá Olúwa. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire. Bẹ́ẹ̀ bá ṣe dákejì rẹ̀ oríkè máa ní ó ṣe. Ẹni bá ṣe tawhídù ni ó ṣoríire.